A kú dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run Elédùmarè tó bá ti ń fún wa ní àǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders aka Alógúnmàṣékà aka mass gloria for the good leaders. Oòduà agbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ̀yin ìyá àti bàbá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ jẹ́ kẹ́ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ọ́díò kan ni lẹ́ni mi ò wá rojọ́ kò dẹ̀ ní pẹ́ ọ́díò kan ni mo kàn fẹ́ wá play fún wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi pín ṣó yìí ẹ jẹ́ kó lọ káàkiri àgbálá ayé ẹ jẹ́ kọ́mọdé rí ẹ jẹ́ kágbàlagbà rí ẹ jẹ́ kí májèsí rí ẹ jẹ́ kí gbogbo ohun tó ń pè lọ́mọ Yorùbá káàkiri àgbálá ayé ẹ jẹ́ kó rí. Mo jáde ní ìjẹta pé àjẹta àbíjẹrin lè níyì mo wá pariwo fún ẹ̀yin èèyàn wípé àwọn onítìrì wọ́n ti ń plan láti lọ bà orúkọ bàbá wa Sunday Igboho jẹ́ ní Nàìjíríà pé wọ́n fẹ́ lọ máa bu oúnjẹ fún àwọn èèyàn wọ́n máa fi nǹkan sínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ó pè wọ́n mò ń pa evidence ni mo gbé wáyé ẹnìkan ẹnì kódà ọ̀nà kò máa play audio yìí ok ó ní audio kan náà tí máa tún play fún yín láti fi báàkì ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Àwa ń sọ fún yín wípé Dúpẹ́ Onítìrì ó kọ̀ ọ̀hún ó ń kó àwọn èèyàn wa ó lọ fi wọ́n pamọ́ fólóṣèlú. I told you guys that she is working in hand with the Federal Republic of Nigeria. Ó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn olóṣèlú. Àwọn evidence kan wà tí mo kó wá nírọ̀lẹ́ yìí tí màá dẹ́fẹ̀ẹ́ dẹ́kẹ̀ ìjọ nítorí Ọlọ́run kí kọ́kọ́ kìlọ̀ síwájú ìjà. Mi ní káwọn tó bá máa jáde kọ́ wá àtàkì mi má wá àtàkì mi. Nǹkan tèmi kọ́ fẹ́ sọ fún yín ni wípé ẹ̀yin tẹ́ bá lọ́mọ nílé tẹ́ níyà nílé tẹ́ mọ̀ kó kù díẹ̀ káàtó fún anybody tó bá ti wá fún wọn lóúnjẹ lórí mo tún sọ fún yín anybody tó bá wá fún yín ní oúnjẹ lórúkọ sí Sunday Igboho ẹ bu ẹni yẹn so kẹ́ pé phone number mi. Wọ́n fẹ́ lọ sílé wọ́n máa fi poison sínú oúnjẹ wọ́n máa gbé fún àwọn èèyàn wọ́n wá lẹ sticker sí Sunday Igboho mọ́. So at the end of the day wọ́n wá máa gbé rumors pé òun ló ń pa àwọn èèyàn kìnnìkan làwa ṣe tètè jáde táwa fa mo ti sọ tẹ́lẹ̀ ní previous program mi. Nísìnyí àwọn onítìrì tún ti fẹ́ jáde wọ́n tún ti fẹ́ commit act of terrorism ní which we say no to. Ẹ jẹ́ kí n play kíní fún yín ẹjẹ́ bá mi tẹ́tí dáadáa mo fọlọ́run Elédùmarè bẹ̀ yín. Tẹ bá rántí kẹ máa ipá àwọn ọmọ kan lọ fọ́ amúlùdùn irọ́ tó pa fáwọn ọmọ yẹn màá play ẹ̀ fún yín sìn. Irọ́ tí wọ́n pa fáwọn ọmọ yẹn kó tó dá wọn dá bùkátà wọn màá play ẹ̀ fún yín. Ẹ jọ̀ọ́ kẹ́ bá mi tẹ́tí dáadáa. Ó yá kẹ́jẹ́ bá mi tẹ́tí mo fọlọ́run ọba bẹ̀ yín ẹ máa bá mi tẹ́tí. Mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní pín ọdún ẹ̀rẹ́ mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín ẹ bá mi pín ẹ jẹ́ kó lọ viral nítorí Ọlọ́run. Mi ò wá ṣe kinní láti bá orúkọ ìyá Onítìrì jẹ́ ṣùgbọ́n mo wá ṣe é láti ṣe ní ṣísẹ̀ntẹ̀lé ṣe é pàwọn ọmọ tí wọ́n mú ni wọ́n jókòó yìí àwọn ọmọ tó mú ni wọ́n jókòó yìí màá kọ́ play voice wọn fún yín kí n tó wá play audio tí mo fẹ́ play gangan ìbẹ̀rẹ̀ ti máa mọ̀ pé apààyàn alọ́nilọ́wọ́gbà abatẹnijẹ́ apakádàrá ìdàdà ọ̀bàyéjẹ́ òun ni obìnrin kan tó ń pera ẹ̀ ní Dúpẹ́ Onítìrì. Mo fẹ́ play kíní fún yín so that ẹ máa lè rí as evidence láti lè tètè pe àwọn èèyàn yín tó wà nílé wípé anything tó bá ti jọmọ́ Dúpẹ́ Onítìrì ẹ má bá wọn fọwọ́ sí. Màá play ẹ̀ fún yín sìn.
State Commissioner of Police, Adébọ̀wálé Williams, says they are one kind of radio station. People got so we have to pay a national mission. Never everywhere. People that's camera watching us. People camera will go wa. Bọ̀bọ́ yẹn ni wọ́n ní káwọn lọ àìjá àti amúlùdún radio station tó jẹ́ federal government property. Àwọn boys yẹn sọ wípé wọ́n ti assure àwọn pé United Nations wà everywhere tó ń wo àwọn gbogbo alágbọ́ngbà tí wọ́n sọ ń gbà yẹn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ló kọ dílé tẹ̀ gbà yẹn tẹ́ bá rántí kó tó di pé ojú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà là ẹ máa gbọ́ lọ. Ohun tí ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa ni wípé ká sọ fún gbogbo ọmọ Yorùbá nation wípé gbogbo ọmọ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire wípé àti bọ́pọ̀ Nàìjíríà. The suspected criminals were arrested with all kinds of charms. Ṣé ẹ ti gbọ́ àárín yẹn? Màá ṣe wá play audio kan fún yín lára wọn tó wà pẹ̀lú wọn gbogbo yín lẹ mọ voice ẹni yìí kódà ẹni tó máa ń sọ̀rọ̀ síta pátápátá ni gbogbo wa la máa gbọ́. Mo kẹ́yìn ìyá àti bàbá mi nílé lóko lódò lẹ́yìn òdì ẹ jọ̀ọ́ kí a tó play audio yìí ẹ bá mi lọ sórí ìkànnì YouTube channel wa ẹ bá wa subscribe sórí YouTube channel wa Masbi TV kó tó di pé a máa bọ́ sí ojú agbami ètò torí pé nǹkan tó bá ti fi lè mú mi tí mo ti bẹ̀rẹ̀ audio yìí mo máa play ẹ̀ délẹ̀ kẹ́ni bọ̀dì díẹ̀ máa pè mí kó má bẹ̀ mí pé kí n stop audio yẹn àṣírí ńlá ni mo gbé wá àṣírí ńlá tó kódà tẹ́yìn náà bá gbọ́ àṣírí ẹ̀ mọ̀ pé débẹ̀ ni ẹ̀ mọ̀ pé débẹ̀ kí n tó bẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ní cancer tẹ́ bá ní stroke tẹ́ ní anything tó bá jọmọ́ ábà bóyá nǹkan ọmọkùnrin tí ẹ kéré ni bóyá nǹkan ọmọkùnrin ẹ ò function ni bóyá tó bá gborí ìyàwó ẹ within 2 minutes oko ti dálẹ̀ ó ṣe kan ò lè ṣe méjì tó dẹ̀wọ̀n ẹ kò ṣe méjì tàbí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ pé bàbá wa ẹ Aulad Abati máa pè polówó ọjà mọ́ nísìnyí. Aulad bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀nyá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín ìtọ́ni stone nínú kidney stone yóò bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́sí ìyámọ́ ìgbẹ́dànù ọ̀hún kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún láti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa lá Aulad bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo èyí tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi lá Aulad bitter tea ní kẹ́ ìgbélura o gbogbo èyí tẹ́ wà ní Manchester láti rí egbògi lá Aulad bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. Egbògi lá Aulad bitter tea ewé àti egbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Bó ṣe jẹ́ gangan nìyẹn ẹ káàbọ̀ padà sórí ètò nísìnyí báyìí ọkàn mi ti balẹ̀ pé kò sí ìpolówó ọjà ń bẹ̀ mọ́ mo wá fẹ́ wọnú agbami àṣírí yìí ẹ jọ̀ọ́ kẹ́nìbọ̀dì máa pè mí tí bá ti bẹ̀rẹ̀ sí ní play audio ẹ̀kọ́ má bá mi fọkàn bá lọ ní mo kí tẹ̀ gbé fún silent bá mi silent láàrínlá yẹn torí ẹlòmí àfẹ́ pé láti cause distraction kẹ́kẹ́ rẹ̀ lè distract èmi àfi tó bá kọ̀hún ní kí n stop program tó yá bínibíni kó yàtọ̀ sí ability now ẹjọ́ nítorí Ọlọ́run mo fẹ́ jẹ́ kẹ́ tẹ́tí ṣe bẹ́ẹ̀ ti gbọ́ nǹkan tí mo wọ́n play lẹ́ẹ̀kọ́ pé Dúpẹ́ Onítìrì àtàwọn ajá wọn parọ́ fún àwọn pé káwọn ní káwọn lọ ajá àti amúlùdún FM pé United Nations wà pẹ̀lú àwọn tó ń wá àwọn lókè
wọ́n gbé wọ́n ṣàwọn ọmọ yẹn wọ́n pa oríṣiríṣi irọ́ fún wọn wọ́n fi wọ́n lọ́kàn balẹ̀ at the end of the day ìgbà táwọn ọmọ yẹn lọ ṣèkọlù a gbọ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n pàkán náà ọmọ yẹn bẹ̀ lẹ́yìn àwọn ọlọ́pàá tó sọ̀rọ̀ àwọn tó ń pè ní àmì àtọlọ́pàá ẹ̀ ju bí abi 5 lọ tó sọ̀rọ̀ gbogbo wọn lẹ́yìn tó ní bàbá yẹn kú lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n wá kó wọn lọ sí prison wọ́n ti lo more than 6 months ní prison báyìí underground ni wọ́n dẹ̀ tún gbé wọn sí tó ń pè ní Angola kó tó lè gbèyàn sí ibẹ̀ yẹn 10 years ẹni ẹ lè wà bẹ́ẹ̀ kó má ṣíwèé pọ̀ náà a tún gbọ́ pé kan ni wọ́n tún kú síbẹ̀ nísìnyí báyìí a tún ti gbọ́ pé lára wọn tún ti kú Dúpẹ́ Onítìrí yóò lọ bẹ̀ kó lọ gbà wọ́n lẹ̀ ẹni yìí wá fi ohun yìí ránṣẹ́ ó wá ní ká pí ẹ̀ síta ẹ jọ̀ọ́ ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan nítorí wípé nǹkan tẹ́ fẹ́ gbọ́ yìí mo fẹ́ jẹ́ kọ́mọdé mú níbẹ̀ kágbà mú níbẹ̀ kọ́mọkùnrin mú kóbìnrin mú kí dúdú mú kí pupa mú kí gbogbo ohun tó ń pè ní ọmọ ènìyàn ká mú níbẹ̀ ká wá fi ṣe ẹ̀kọ́ àti ẹ̀kọ́ náà la máa pè é fún àwọn èèyàn wa tó wà nílé pé ṣorí nǹkan tó ṣẹlẹ̀ sáwọn tó sọ báyìí fún kó yẹ máa gbọ́. mo kí gbogbo wa pé a kò ojúmọ́ mọ́ ojúmọ́ tó mọ́ wa lójúmọ́ tì ní ojúmọ́ rẹ ni ọ̀nà ó ṣe ọ̀nà ó là fún wa ní àṣẹ Olódùmarè. ní àná mo rí àwọn first note kan tó gbé wọlé àti gbanation wa mo tún gbóhùn Ìyá Onítìrí náà kìnìún kan sá sọ̀rọ̀ lọ blabla bí wọ́n ṣe bá ń sọ tẹ́lẹ̀ kò jẹ́ tuntun. àwọn adélé ń bọ̀ láìpẹ́ tádélé bá ti jáde ẹ̀túyáyá ìyá Kogi náà tẹ̀sùn ṣe fídíò kan ní nǹkan bíi Wednesday kọ́ yẹn táwọn náà tún dógò síta tó ń gbága síta pé adélé ń bọ̀ láìpẹ́ ìyá alágbèjà tó ti ṣetán ìyá tàbí tó ti rẹ́dì kíní kan ọkàn rẹ́rìn torí ó dàbí wọ́n ṣe fíìmù bọ̀ wọn ní dẹ̀rẹ́tọ̀ gidi wọ́n ní dẹ̀rẹ́tọ̀ tó wọ́n bá wọ́n dẹ̀rẹ́tì fíìmù yẹn ni ó yẹ kó tún dùn kó ní gbọ́ngbọ́n lójú bó ṣe ń ṣe yàmàyàmà yẹn lọ wọn ní dẹ̀rẹ́tọ̀ gidi bóyá kan lọ bá Bẹ̀ Láńre tàbí Adébáyọ̀ Tìjání òkè ẹnìkan ní kọ́mírítà yìí àwọn yẹn ọmọ fíìmù dẹ̀rẹ́tì dáadáa àwọn abisogun ọmọ fíìmù dẹ̀rẹ́tì dáadáa so tí wọ́n bá gbé sítórì wọn yẹn kalẹ̀ àwọn yẹn lè tọ́ wọn sọ́dọ̀ pé báyìí lẹ́sìn gbà kí ló tà ń parọ́ tọ́ra wa jẹ kàbọ̀ tó ti gbàjọba lẹ́yìn ayé àti gbogbo alárí nǹkan tó ń lọ ń bẹ̀ níjẹ́ gbogbo alárí nǹkan tó ń lọ ń bẹ̀ yàtọ̀ dìklẹ̀ láti last year almost a year ẹ̀sìn tó ti dìklẹ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n dìbò wọn sí gbogbo nǹkan àdélé ń bọ̀ lábẹ́ ń sọ àdélé nǹkan ọ̀dẹ̀ tí ì dé sí sí ok kábàtì ẹ̀ sọ yẹn ẹ wo àwọn ọmọ tí wọ́n kó ní amúlùdùn ní rédíò station nígbà tí wọ́n wá jáde amúlùdùn ẹ máa gbọ́ o kò tí yẹ kó release àwọn ọmọ ẹ̀ dì sí ẹ wò ó sí àwọn lédèké àwọn tí wọ́n kó ní olóyè Sunday Igboho nígbà yẹn lọ oṣù mélòó náà lò kó tó di fún wọn release wọn ẹ wò àwọn eléyìí sí àwọn eléyìí ti gbèdú bẹ́ẹ̀ lọ. ẹ máa gbọ́ o nǹkan tèmi ń jẹ́ kó máa yé yín nìyẹn wípé ejò ti lọ́wọ́ nínú ẹni yìí nígbàtọ̀ ẹni tó ń sọ̀rọ̀ yìí ara ọmọ Dúpẹ́ Onítìrí ni ìgbà tá bẹ̀rẹ̀ sí ní pariwo tóun náà lístíìsì wa lójú ẹni yìí là pé ń pè nǹkan ti ṣẹlẹ̀ inú ẹ̀wù bàbá wa ṣe Sunday Igboho nǹkan tí wọ́n bá nílé defend wọn ò ní lọ́wọ́ sí ibi tó máa rán ẹ lọ tó máa mú ẹ tí wọ́n nílé gbà ẹ́ lẹ̀ wọn ò ní kó lọ gbẹ̀sùn yẹn túmọ̀ sí pé wọn ò ní rán ẹ ní iṣẹ́ tó lòdì sófin. Ngbà táwa nílé bàbá wa ṣe Sunday Igboho tó wá ká àwọn èèyàn wa mọ́bẹ̀ tó pààyàn tó ṣe gbogbo ẹ̀ tó kó wọn lọ tí kéèsì yẹn lé gan-an. Bàbá mi ṣe Sunday Igboho pẹ̀lú gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé àfiwọ́pọ̀ a máa gba ogun wọn jáde kẹ́ ẹ̀ mọ́ àwọn powerful cases tí wọ́n charge wọn fún but to the glory of God with the support of God with the work of God
àmì gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé pẹ̀lú èmi náà torí gbà yẹn tó bá níyàn pariwo táyé gbọ́ tọ̀hún mọ̀ mo pariwo mo lè rù sórí ìjókòó. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa ò sọ pé àwa ní document a gbà pé àwa ń pọ́ lọ pé blueprint tí bàbá wa là ń follow. A ò dẹ̀ sọ pé bàbá wa ò dẹ̀ sọ fún wa pé a ti gba nation àìtí gbà à ń gbìyànjú àti gbà ni. Ẹ wo àwọn oríire tí bàbá wa ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun ni mo tún wá sọ fún yín lẹ́ẹ̀kan fẹ́yìn tẹ́ báyìí tí wò kẹ́ lọ sórí YouTube channel mi kẹ́ lọ wo program tí mo drop. It is a congratulation program. Ibi táwọn bàbá yẹn ṣiṣẹ́ dé American government wọ́n ti recognize Yorùbá nation in the sense that wọ́n ti ní èdè Yorùbá kọ́ fi sínú èdè tí California University àmà ìwọ tí ò bá páàsì Yorùbá lẹ́yìn result yẹ ò lè lọ sí North California University báyìí. Wọ́n tún wá gbé kọ́ọ̀sì mẹ́ta jáde tó jẹ́ pé kọ́ọ̀sì yẹn o gbọ́dọ̀ pass ẹ̀ Yorùbá cultural science, Yorùbá language at all to the Yorùbá ó dàbí o proverb something like that ṣá ó jẹ́ kọ́ọ̀sì mẹ́ta o gbọ́dọ̀ pass ẹ̀ dandan kó tó lè wọ kó tó lè ṣetán ní Carolina ní California University. Ẹ wo adúrú oore tọ́nà ń ṣe fún àwọn bàbá yìí látara ìrànlọ́wọ́ Ọlọ́run àti iṣẹ́ ńlá táwọn bàbá yìí ṣe. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ God bless you Chief Sunday Igboho, God bless Professor Banji Akintoye, God bless Yorùbá land. Tẹ́ bá wá nífẹ̀ẹ́ mi náà kẹ́ máa sọ pé God bless you mass burial. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ mi tí mo lè mọ̀ pé ìyá àti bàbá mi máa ṣe fún mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ẹ jẹ́ kó lọ ní ìbéèrè owó. Ẹni tó bá rùn lè fún mi ní super sticker super chat tàbí kó transfer owó sínú àkáǹtì mi it's fine but ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ṣó ìkó lọ viral torí there is a great lesson tó máa jáde lùkìní. Bàbá yẹn ní ẹni dọ́kúmẹ́ǹtì wà wọ́n máa ọmọ ọlọ́mọ nígbà yẹn wọ́n ti ń lo more than 6 to 7 months by more than a ò gbọ́ kankan. Dọ́kúmẹ́ǹtì tẹ̀sán pé ó wà United Nations tẹ̀sán pé ó ń wò wà now a ò rí anybody nínú wọn. Tí dọ́kúmẹ́ǹtì bá wà àwọn bọ́ìsì yẹn kò jẹ́ kó wà níbẹ̀ yẹn tí wá rí àwọn yẹn gbà jáde nìyẹn tún fẹ́ fà àwọn míì lọ sínú ọgbà ẹ̀wọ̀n kó jáde adilé ń bọ̀ which is a treason act just like ìtí wọ́n ṣe ní àmúlùdù. Kò yẹ kó fẹ́ ṣe rálẹ̀ àbẹ̀rí tí wọ́n fẹ́ jáde láti lọ àtàkì government offices. At the end of the day ni wọ́n wá sọ pé Yorùbá nation ni. Ìyẹn làwọn fi sọ fún yín wípé kò sẹ́ni tó mọ Èkó ló Dúpẹ́ Onítìrì lọ́yọ̀ọ́. Ìgbà tí wọ́n àtàkì Amúlùdún FM orúkọ bàbá wa Chief Sunday Igboho ló ń dá orúkọ bàbá wa Professor Banji Akintoye ni wọ́n ń dá wọn ò dárúkọ Dúpẹ́ Onítìrì torí pé wọn ò tiẹ̀ mọ̀ bóyá nìkan exist tó ń jẹ́ bẹ́ẹ̀. Yes bàbá mi Chief Sunday Igboho dẹ̀ sọ wọ́n ní nǹkan táwọn ń ṣe yìí ìfẹ́ táwọn ní sílùú àwọn làwọn fi ń ṣe ẹnì kọ́kọ́ àrùn ò ní ìdí owó lọ́wọ́ anybody káwọn òde ní ìdíkẹ́ ní kọ̀ọ̀kan fáwọn ní kọ̀ọ̀kan. Nǹkan táwọn kọ̀fẹ́ ní pé kọ́ sọ pé nígbà tí à ń jẹ ọmọ Yorùbá o tí a fẹ́ gba Yorùbá nation ọmọkùnrin kan wà tó jẹ́ Sunday Igboho ó tán mọye millions of money tí federal government of Nigeria fi lọ sí Sunday Igboho ní $500 million cash ni wọ́n kọ́kọ́ fẹ́ fún wọn as acceptance fees. Bàbá yìí ní mí ní gbowó yìí ọ̀dẹ̀ gbà ní prison $500 million. Mélòó nínú ẹ̀yẹ wọn kò yí tẹ́ ìpẹ̀rẹ̀ ayé ní adélé ọwọ́ tó ẹ̀bà ni wọ́n lè fi owó yẹn lọ tí ẹ̀ ní ba jíjẹ́ ọmọ ènìyàn yín jẹ́. Bàbá yìí wá ní no ó bẹ́tà
kí àwọn wà ní prison ju káwọn gbowó yẹn lọ. Ọlọ́run dẹ̀ padà vindicate wọn látara wípé wọn ta ìran wọn, Ọlọ́run dẹ̀ jẹ́ kó rómìnira. Àdúrà wa ń ṣe ní pé bó ṣe rómìnira ní ìlú Benin kó rómìnira nílẹ̀ Nàìjíríà náà. Ìjọba máa pè é lọ. Àwọn lẹ́yìn ìgbà yẹn wọ́n dìbò wọ́n sì gbogbo ọmọ fíìmù dírẹ́tì dáadáa. Ẹ máa gbọ́ o. Àwọn abíṣogun ọmọ fíìmù dírẹ́tì dáadáa. Ẹ jọba mi like and share tọ́ǹbù ẹ̀. Kí wọ́n máa gbé sítórì wọn yẹn kalẹ̀ àwọn yẹn lè tọ́ wọn sọ́nà ìwé báyìí lẹ́sìn gbà báyìí lẹ́sìn gbà. Kí ló tà ń parọ́ tọ́ra wa jẹ? Kàbọ̀ tó ti gbàjọba lẹ́yìn ìgbà yìí àti gbogbo agbára rí nǹkan tó ń lọ ńbẹ̀. Níjẹ́ gbogbo alárí nǹkan tó ń lọ ńbẹ̀. Ìyá yìí dìklẹ̀ láti last year almost a year ẹ̀sìn tó ti dìklẹ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n dìbò wọ́n sì gbogbo nǹkan. Adeléǹkọ̀ lábẹ́ ń sọ. Adeléǹkọ̀ ọ̀dẹ̀ tí ìdí ṣe sìn. Ok, kábàtì ẹ̀ sọ yẹn ẹ wo àwọn ọmọ tí wọ́n kú ní amúlùdùn ní rédíò station nígbàgbọ́n tó ń lọ ajáde amúlùdùn. Sí kò tí yẹ kó release àwọn ọmọ yẹn dì sí ẹ wò ó àwọn lídìgbé àwọn tí wọ́n kó ní olóyè Sunday Igboho nígbà yẹn lọ. ṣùgbọ́n gbọ́ béèrè tí máa ń béèrè ó ní ṣé kò tí ì jẹ́ kí wọ́n ti release àwọn pípù yìí ó tún wá lo example ó ní àwọn Lady K àwọn lágbájá àwọn tàmẹ̀dù tí wọ́n mú nílé bàbá wa Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà ó náà mà ti fi wọ́n lẹ̀. Bàbá yìí ní wọ́n mà ti fi wọ́n sílẹ̀. Kí ló wá ṣẹlẹ̀ tí wọ́n ṣe ti fi àwọn tí ẹran níṣẹ́ sílẹ̀? And the funniest part is láti ìgbà tí nǹkan yìí ti ṣẹlẹ̀ àti ìjìnlẹ̀ àti gbogbo àwọn criminals tí wọ́n ń bá wọn polówó adélé yìí, nobody is talking about it. Kò sẹ́nibọ̀dì nínú wọn tó mẹ́nu bà. That is to tell you àti ìyẹn túmọ̀ sí pé nǹkan tí wọ́n ń sọ indirectly nǹkan tó ń sọ indirectly òun ni wípé ọwọ́ wa ti ba ẹ̀yin ẹ̀wà ń bẹ̀ kẹ́ máa mú gàrí. Yes, that's what they are talking about. Pé a ti mú ẹ̀yin ẹ̀wà ń bẹ̀ kẹ́ máa mú gàrí kí a tún lọ tàn àwọn yòókù yín wá. Ìyá tó sọ pé òun ní document, Ọlọ́run tó mú ni wípé Ọlọ́run jẹ́ kó sọ pé òun ní document. Ṣé mọ̀ pé tí ó bá sọ pé òun ní document sí a tún lè máa rí kọ̀ọ̀kan fi dìrọ̀ mọ́. But torí pọ́lọ́run ọba jẹ́ ọba tí ó fẹ́ irọ́, ó jẹ́ kọ́lọ́run bá wa tọwọ́bọ̀ lẹ́nu. Ó ní document wà lọ́wọ́ òun kìnnìkan dọ́kúmẹ́ǹtì tó ní tí ò lè fi gba àwọn tó wọ́n níṣẹ́ kalẹ̀ tó wọ́n níṣẹ́ dé tòótòó. Èmi wá sọ fẹ́yàn ọmọ Yorùbá wa ẹni tó bá tún lọ nínú this time around tí wọ́n bá ti mú kó mọ̀ pé òun ti já sí kòtò ayé for life. Torí àwọn tí wọ́n mú ìnísìn kò tí sí any assurance pé wọ́n máa fi wọ́n sílẹ̀. Ẹni tó bá mú fún ẹ̀sùn tó mú wọn fún yẹn tí wọ́n bá ní kó lọ finá gbé wọn kó kú tàbí kó yìnbọn pa wọ́n tàbí kó fi wọ́n ṣẹ̀wọ̀n gbére, èwo níbẹ̀ la mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí. Ẹni tó bá fún ní ẹ̀sùn yẹn tó bá wà guilty kò sí òkú fún, kò sí ìrètí fẹ́ni tó bá wà guilty fún ẹ̀sùn yẹn. Ẹni tó dá àwọn èèyàn wa níwu owó bẹ́ẹ̀ yẹn ó tún wá fẹ́ pé ìgbékẹ̀ jáde, wọ́n tún wá fẹ́ fowó tù yín lójú. Àwọn wa lọ pín ìbọn oríṣiríṣi àwọn nǹkan fáwọn èèyàn kọ́ lọ dàlúrú. Ẹni tó bá jáde nínú yín tó bá lọ dàlúrú tíjọba bá mú, you are on your own. Àwádẹ́ tó fẹ́ lè ṣe disclaimer to the world that we did not know anything about what is going on because we don't know what they might do this time around. Ṣe bí tèmi gbọ́ lèmi sọ, ìrì tí mi gbọ́ ńkọ́. Ṣùgbọ́n lóun náà ló sọ pé ká gbọ́ títí tọ́ ní kọ́ lọ máa fi nǹkan sínú oúnjẹ fáwọn èèyàn kọ́ lẹ steak àti Sunday Igboho mọ́ kí wọ́n lọ máa pín fáwọn èèyàn ní Nàìjíríà bíbá ẹ̀ pé kọ́ máa pín fáwọn èèyàn. Ọdún èmi ti gbé àwọn èèyàn wa dìde pé kọ́ lọ máa sọ fáwọn èèyàn
kó máa ṣe voice note káàkiri pé anybody tó bá fi lè wàá gbóúnjẹ fún nílé lórúkọ ṣe Sunday Igboho kó má gbà kìwọ tí ó máa ṣe pé ṣe Sunday Igboho ti ń fún ẹ ní nǹkan tẹ́lẹ̀ ìkọjá máa gbọ́ lọ. lọ́wọ́ oṣù mélòó náà lò. very wicked woman. ẹ wọ àwọn eléyìí sí àwọn eléyìí ti lòdì bẹ́ẹ̀ lọ. àwọn eléyìí wọ́n ti lòdì bẹ́ẹ̀ lọ. torósù kẹsàn-án la wà yìí o àwọn lè ní kí lóṣù mẹ́ta ń gbà yẹn. ẹ̀rẹ̀ ń pariwo báyìí pé ẹ ti gba nation ó kì í tí ìwà ìbàdàn ti gba nation síbí àtọ́tẹ̀ kọ́ àwọn lè ní kí gbà yẹn wọn ò tẹ̀ tí declare Yorùbá nation bóyá ẹ ti declare Yorùbá nation kí ló tún mú àwọn ọmọ yẹn láti ẹni pé wọ́n kó wọn láì tí mọ̀ báyìí pé láwọn ọlọ́pàá tó kó wọn tí èèmọ̀ òfin bọ̀ lẹ́yìn ìgbà tó kó wọn dé kọ́sọ́dì tí ìyá yóò tí ì gbéwò ẹ̀rí sílẹ̀ báyìí pé tó ẹ̀fà àwọn ọmọ yẹn lẹ̀ o àti United Nations àjọ àgbáyé wọ́n ti endorse kí n ta gbé dání yìí o blueprint lélẹ́ yìí o red print tó ń gbé dání lélẹ́ yìí o gbogbo print tó ń gbé dání kò bá jẹ́ blue kó jẹ́ green kó jẹ́ purple kó tiẹ̀ kó lè fún wọn wọ́n lè release àwọn ọmọ yẹn. ẹ̀yin tẹ̀lé ń bá wọn onítìrí tẹ̀lé bá wọn share program wọn káàkiri náà ojú kì í tì yín o ìdí ni pé tó bá jẹ́ pé ẹ̀yin pẹ̀lú tó bá jẹ́ pé ẹ̀yin jẹ́ gẹ́gẹ́ bí àbúrò àbí ẹ̀gbọ́n àwọn tí wọ́n kó tí wọ́n rẹ̀ tí ì fi wọ́n lẹ́bi. bọ́dà mi kò ojú ò lè tì wọ́n torí pé nǹkan tó ń fún wọn níbẹ̀ yẹn tí wọ́n ń jẹ kò lè jẹ́ bọ́ nílàkàyè èmi náà ti jáde sọ́ngbà kan nígbà tí ìṣó yẹ kó rí bẹ́ẹ̀ tójú ìṣó yẹ kó rí bẹ́ẹ̀ ò tí ì là mo jáde àáfàá tó máa ń wà pẹ̀lú ìṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà dẹ̀ sọ pé ṣé tó bá jẹ́ pé ìyálà ìyá ti yín ni wọ́n mú tí àti ẹ̀ tí mọ̀ pé wọ́n sì máa lò tó tí àìtí mọ̀ kó máa lò tó táìmù yìí níbẹ̀ wọn ì tí lò kọjá 2 months nígbà yẹn tí àfàjẹ̀rí lè pariwo pé kí ló dé nípa àwọn èèyàn ń lọ mú pé yóò bá ní wọn ìgbà kan àwo kan this the same woman ó tún sì sọ pé ṣe rí àwọn tó tẹ̀lé wọn torí owó ló ṣe ń tẹ̀lé wọn I swear to God Almighty wọn ò ní kankan bó ní tí yìí ṣe ẹ̀rí pé tó bá dásìkò tó bá ní kó jáde èèyàn kankan ò jáde àwọn onítìrì náà ti wá rí pé wọn ò ní jáde táwọn bá dé kó jáde ni wọn sì fẹ́ fún wọn lówó mọ́ àìfún wọn lówó mọ́ lè ṣe ráwọn kọ̀ọ̀kan tó ń jáde nísìnyí tó wọ́n ń tú àṣírí fún wa kẹjá máa gbọ́ lọ. lẹ́yìn sí tẹ bá jẹ́ fámìlì wọn tàbí ẹ̀yin ọmọ lè wà nínú pòsíṣàn tí wọ́n wà yẹn ṣé ẹnìkan sì máa sọ fún yín létí báyìí pé àdélé kan ń bọ̀ ẹ̀ẹ́dẹ̀ nígbàgbọ́ ńbẹ ẹ̀ẹ́n nígbàgbọ́ ńbẹ. bọ́dà mi àwọn eléyìí ò ní làákàyè ṣẹlẹ̀ àwọn tí ẹ̀ ń wàásù fún yìí wọn ò lè gbọ́ lẹ́yìn tọ́nà bá láwọn lójú bọ́lá ń ṣe làyín lójú yìí kí wọ́n rí nǹkan tó ń lọ ọ̀pọ̀lọpọ̀ wọn wà nú àwọn tó jẹ búrẹ́dì àtẹ̀wà nígbà tó lọ kú báyìí bóyá nǹkan tó fi sínú oúnjẹ fáwọn yẹn tí wọ́n jẹ nígbà tó lọ kú báyìí òun ló fẹ́ fi sínú oúnjẹ nísìnyí tí wọ́n ló máa lọ pín nílẹ̀ Yorùbá tó máa pín nílẹ̀ Yorùbá fún wa so that the more they eat the more they have the population ọlọ́run tó kó àwọn tí wọ́n jẹ búrẹ́dì àtẹ̀wà nígbà tó wọn kú báyìí yẹn àwọn lẹ́rí tó ju wọn ń tètè là nísìnyí àwọn tó jẹ búrẹ́dì àtẹ̀wà ọ̀pọ̀lọpọ̀ wọn sì wà ní bondage ẹ sọ pé ẹ sọ pé ẹ ti declare nation pé ẹ ti gba ìlú kò sí any changes kàkà bẹ́ẹ̀ o tún worst sí ni kọ ọlọ́pàá ṣì ń ṣiṣẹ́ gómìnà ṣì wà ń bẹ̀ local government chairman ṣì wà ń bẹ̀ talẹ̀ ń tàn ẹ wo Niger Republic bíbáyìí Niger Republic ní ẹ̀yìn wa bíbáyìí táwọn ológun gbàjọba lẹ́sẹ̀kẹsẹ̀ uranium tí wọ́n torí ẹ̀ gbàrà wọlé lọ́wọ́ France wọ́n ní France ń rà ní 80 cents ló rà per kilogram ní world market wọ́n ta uranium 1 kilogram ní 200 pounds which is about 4 I think it should be kasa de bi abi $5 ká pè ní $5 ká sọ pé wọ́n rà per kilogram wọ́n rà ní $5 ní world market France dẹ̀ rà lọ́wọ́ wọn ní
80 cents kò wọ $1. ẹsẹ̀kẹsẹ̀ tí táwọn agbègbàjọba ń sè wọ́n sọ ìrà náà mú wọn di $200. 5 kí ni mo sọ náà $5 kẹ̀ ìsọkúsọ ni mò ń sọ sọ́rí o wọ́n sọ di $500 lẹ́sẹ̀kẹsẹ̀ per kilogram. 80 cents ni wọ́n rà tẹ́lẹ̀ 80 cents but now wọ́n ti sọ di $500 and wọ́n ti sọ di iye tí wọ́n tà ní world market ni wọ́n tà nísìnyí. That is sign that changes ìyẹn ni sign ni pé change of government ti wà nìyẹn. Sign ni wípé ìjọba ti bọ́ sọ́wọ́ ẹlòmíì nìyẹn. Òun mo fi ń bẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run á jẹ́ pẹ́ fún wa bàbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nǹkan tí Niger kọ́ yìí a lot of it ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. We have Californium tí wọ́n ń tà ní about $30 million per kilogram. Ó ní iye tó máa rà lọ́wọ́ yín. We have marble, we have gold, we have diamond, we have petrol, we have crude oil. Ìràkúrà ló ń rà lọ́wọ́ wa. Wọn ò tún fún wa ní visa free ìlú wọn. Lára àwọn nǹkan táwọn Niger Republic complain yẹn pé báwo ni France ṣe máa kó ìsọsísà wọn táwọn òjẹ̀ ní visa free sí ìlú wọn pé that's nonsense. Gbogbo àwọn nǹkan yẹn lọ sọ ẹja máa gbọ́jú ìlọ. Ok, jẹ́ ká ti rí báyìí wò ìsìn kálọ́kì bàbá kan àwọn alágbára wọ́n gba ogún wọ́n gba ilẹ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ilé tí bàbá yẹn gbógun látọ̀dọ̀ bàbá ńlá bàbá rẹ̀ àwọn alágbára. Bàbá yìí ẹni yìí ṣe àfiwé ni o àfiwé nǹkan tí Dúpẹ́ Onítìrí sọ pé òun ṣe so àfiwé yẹn ni bàbá yìí ní ẹni yìí ṣe. Wọ́n gba ilẹ̀ rẹ̀ lọ́wọ́ ẹ̀ bàbá yẹn dẹ̀ mọ̀ pé ilẹ̀ òun ni òun lòun ní gbogbo òun lẹ́yìn kó máa ṣàkóso lórí ẹ̀ òun gbé orí ilẹ̀ yẹn láì ṣe kíni bí aláìsí ó ń gbé orí ilẹ̀ yẹn láì lágbára torí pé àwọn ètò làwọn tó ń darí tó ń ṣe ètò ìjọba lórí ilẹ̀ yẹn. Bàbá yẹn wá rìn bó ṣe yẹ kó rìn ó gbìyànjú gbogbo agbára rẹ̀ ó rí ìwé ẹ̀rí ìwé àṣẹ pé tó èmi mo ní nǹkan yìí ó ti rí gbà ó ti rí dọ́kúmẹ́ǹtì gbogbo kìnìyàn ó ti rí gbà bọ̀ àgbà ti dé sí bàbá yẹn lára bàbá yẹn ò lè jáde láti lọ kéèmù lẹ̀ yẹn. Bàbá yẹn wá wò báyìí pé àtòun bá lọ báyìí láì sọ fáwọn ọmọ báwa la ní nǹkan báyìí nǹkan tó ń dùn tó lọ bàbá ńlá bàbá àwọn tó yẹ kó jẹ́ gùn bí àwọn ọmọ ọwọ́ ẹni ẹlẹ́ni ló máa bọ́ sí. Bàbá yẹn wá sí ti àwọn ọmọ ẹ̀ dáhùn wọ́n ṣàlàyé fún báyìí pé bíbá yìí o àwa la ní o láti bíbá yìí o dé bíbá yìí o àwa la ní o mo lè ti gbàwé ẹ̀rí mo ti gbàwé àṣẹ o. Ṣé ń gbọ́ bàbá yìí ní ẹni yìí sọ pé bàbá kan wà ó ní àwọn ilẹ̀ kan ó wá gbìyànjú láti lọ gba gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀ láti lè kílèmù ẹ̀ torí àwọn kan wà tó ń fìyà jẹ wọ́n tó ń fẹ̀tọ́ wọn dùn wọ́n gbogbo nǹkan tó yẹ kó máa wá gbogbo nǹkan tó bá ń so lórí ilẹ̀ yẹn bóyá bí ẹ̀gẹ́ ni o ráìsì ni o ẹ̀wà ni o àgbàdo ni o pákí ni o everything iṣu ni o tó wúlò ilẹ̀ yẹn tí wọ́n gbìn ọ̀tọ̀ làwọn tó wá ń kó bàbá ìdẹ́ ní evidence kóhùn lòún nílẹ̀ ṣé ń gbọ́ mi bàbá ìdẹ́ ní evidence kóhùn lòún nílẹ̀ ó wá níjọ́ kan bàbá wá fún gbogbo bí ilẹ̀ tó ní fi wọn àwọn ọmọ ẹ̀ wá ìgbà táwọn tó máa ń kó èrò oko wọn wá dé bí àwọn Fúlàní ṣe máa ń fi oko jẹ bọ́ ẹ máa ń fi màálù fi jẹ oko àwọn bàbá wa àwọn ọmọ ẹ wá bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹni tó wá péré yẹn jà at the end of the day ọwọ́ àwọn tó máa ń kó èrè wọn ó ju ọwọ́ wọn lọ wọ́n wá kó wọn lọ sí station wọ́n wá ní kí bàbá lọ mú ẹ̀rí wá tó bá gbé lóòótọ́ òun ló nílẹ̀ bàbá ò bá rí ẹ̀rí múlẹ̀ bàbá dẹ̀ ń dúró pé òun ní ẹ̀rí dẹ̀ fún wọn lẹ́ẹ̀rí kọ́ fi àwọn ọmọ ẹ sílẹ̀ ó ní rárá o pé wọn kì í ṣe bẹ́ẹ̀ pẹ́ẹ́rí yẹn ó wà lọ́wọ́ òun ṣùgbọ́n wọn ò ní múlẹ̀ tó bá dé òun lọ mú sí kò ní mú ẹ̀rí jáde òkè já máa gbọ́ lọ. Ó ń gbé orí ilẹ̀ yẹn láì lágbára torí pé àwọn ètò làwọn tó ń darí tó ń ṣe ètò ìjọba lórí ilẹ̀ yẹn. Ẹ máa gbọ́ o. Bàbá yẹn wá rìn bó ṣe yẹ kó rìn ó gbìyànjú gbogbo agbára rẹ̀ ó rí ìwé ẹ̀rí ìwé àṣẹ pé tó èmi mo ní nǹkan yìí ó ti rí gbà ó ti rí dọ́kúmẹ́ǹtì gbogbo kìnìyàn ó ti rí gbà bọ̀ àgbà ti dé sí bàbá yẹn lára bàbá yẹn ò lè jáde láti lọ ké ìmùlẹ̀ yẹn bàbá yẹn wá wò báyìí pé àtòun bá lọ báyìí láì sọ fáwọn ọmọ
báwa la ní nǹkan báyìí nǹkan tó ń dùn gbàtọ̀ lọ bàbá ńlá bàbá àwọn tó yẹ kó jẹ́ ogún bí àwọn ọmọ ọwọ́ ẹni lẹ́nu ló máa bọ́ sí bàbá yìí wá sètì àwọn ọmọ ẹ̀ dáhùn wá ṣàlàyé fún báyìí bíbá yìí àwa la ní o láti bíbá yìí o dé bíbá yìí o àwa la ní o mo lè ti gbàwé ẹ̀rí mo ti gbàwé àṣẹ o bọ̀ àgbà ti ń dé ẹ̀yàn ọmọ mi ó yẹ jáde ẹ lọ kílèmù bẹ̀yẹn ẹ lọ rí kílèmù ẹ̀ torí títí wá ní ẹ lọ rí kílèmù ẹ lọ gbà bẹ̀ fún mi òkè tí àwọn ọmọ yẹn wá débẹ̀ tí wọ́n náà fẹ́ lọ gbalẹ̀ yẹn pé ilẹ̀ bàbá àwọn ni àwọn tó wá bá ń bẹ̀ agbára wọn wá ju àwọn ọmọ yẹn lọ wọ́n wá mú àwọn ọmọ yẹn wọ́n fọwọ́ òfin fún wọn wọ́n sọ wọ́n sí àhámọ́ wọ́n sọ wọ́n sí àhámọ́ nìyẹn kí ni nǹkan tó yẹ kí bàbá yẹn ṣe tó bá jẹ́ bàbá yẹn bá jẹ́ bàbá dáadáa tí ìyá yẹn bá jẹ́ ìyá dáadáa tí wọ́n jẹ́ òbí dáadáa ṣé bó ti gba ìwé ẹ̀ lórí ẹ̀ ti ní gbogbo nǹkan ṣé bó yẹ kó kó sílẹ̀ nípa lè rí ìlésì àwọn ọmọ ẹ̀ káwọn ọmọ ẹ̀ dẹ̀ máa ṣètò ìjọba lọ lórí ilẹ̀ yẹn oṣù kìíní máa ti kọjá lọ òṣùpá kìíní kọjá lọ òṣùpá kejì kọjá lọ òṣùpá kẹta ti kọjá lọ ẹ̀yin kan ẹ̀ tó wá ní ìtìjú ẹ̀ tó wá bá wọn sí ẹgbẹ́ adélé kan ń bọ̀ adélé wo ló ń bọ̀ ẹ má máa parọ́ fúnra yín ẹ má máa parọ́ fúnra yín adélé kankan ò lè wá wọn mọ̀ lọ wá wọn mọ̀ tó lọ download fídíò yìí padà ní láti fi gbé wọlé báyìí pé àwọn ọmọ yẹn wọ́n sì wà ní kọ́sítọ́dì o wọ́n wà ní kọ́sítọ́dì wọ́n ti kó wọn lọ sábùjá o wọ́n ti kó àwọn ọmọ yẹn lọ sábùjá o ẹ̀ tí wọ́n ti rí wọn gbà o tójú ó tì yín tẹ́ ẹ bá wọn ṣí ẹ pé adélé kan ń bọ̀ adélé kankan ò wá o adélé kankan ò wá o olè ti rí ghost ni kò yọjú síta gbogbo ilẹ̀ mọ́ bàbá Akíntóyè gbogbo ilẹ̀ mọ́ bàbá Sunday Igboho gbogbo ilẹ̀ wá sọ́dọ̀ wọn ní Kòtónú bíbá yìí ó lè tó di kí wọ́n kó ní Nàìjíríà náà gbogbo ilẹ̀ lọ sọ́dọ̀ wọn ìyá olè ti rí ibo ló wà ẹwú jáde. ẹni náà ti tẹ àgbọ̀rọ̀ lásán fún ọmọdé àbí o tó bá dé inú ẹ̀ bóyá jọ dídí ní kéré o. ẹni tó sọ̀rọ̀ yìí ẹni ti tẹ̀lé onítìrí but ngbàtẹ́ni wá confam pé àwọn ti ṣe bàbá Akíntóyè o àwọn tẹ̀lé onítìrí at the end of the day wọ́n wá find out fún pé bàbá Akíntóyè ló gbé òótọ́ dání ìyá onítìrí ló ń parọ́ ẹni ìdẹ́wò pé tóun bá sọ síta kò dáa ni wọ́n fi wá ṣe voice note yìí káwọn kan wá ṣùwà wà níbì kan kọ́ máa dúró pé pẹ́ ní fẹ́nu ẹ̀ sọ báwọn tó bá tọ́bà ní tìjú ni wọ́n sì máa dúró padà ilé kọ̀ọ̀kan ń bọ̀ lẹ́ni tí wàá fi ti bàbá yẹn fi ṣàpèjúwe pé bàbá kan wà ó nílẹ̀ ilẹ̀ ó gbìn nǹkan sórí ẹ̀ ṣùgbọ́n tó làwọn tó máa wá kó èrè ẹ̀ ìgbà tó wá di pé àwọn ọmọ ìwà bá àwọn tó máa ń kó èrè ẹ̀ jà tó ní wọ́n fọwọ́ òfin mọ́rọ̀ tí wọ́n kó wọn lọ station wọ́n wá ní kí bàbá ẹ̀ kó lọ mú evidence wá kóun ló nílẹ̀ ni bàbá ò bá rí evidence mú jáde. That is exactly what Dúpẹ́ Onítìrí is doing. Àwa ti sọ fún yín pé irọ́ ni Dúpẹ́ Onítìrí pa ṣùgbọ́n a lot of people wọ́n rò pé a kórìíra Dúpẹ́ Onítìrí ni àwa ò dẹ̀ kórìíra Dúpẹ́ Onítìrí Dúpẹ́ Onítìrí ló kórìíra àwa ọmọ Yorùbá torí tí Dúpẹ́ Onítìrí bá nífẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá ni kò ní torí owó tí wọ́n gbé fún kó wá máa da ìrìn àjò ilẹ̀ Yorùbá rú ìjà òmìnira tá à ń jà yìí ìjà Dúpẹ́ Onítìrí wà ń bẹ̀ ìjà ọmọ Dúpẹ́ Onítìrí wà ń bẹ̀ ọmọ táwọn ọmọ tí Dúpẹ́ Onítìrí bí ọmọ tó bá máa bí ìjà wọn wà ń bẹ̀ ìjà ìran títí ayérayé fúnlẹ̀ Yorùbá ni kí ló wá dé tí Dúpẹ́ Onítìrí tó fi wá torí owó tí wọ́n gbé fún tó fẹ́ wá da gbogbo nǹkan rú nísìnyí àwọn ọmọ tí wọ́n mú yẹn wọ́n fojoojúmọ́ ránṣẹ́ sí mi wọ́n fojoojúmọ́ ránṣẹ́ sí àwọn dàpọ̀ tí a jọ ṣe mídíà náà pé kó jọ òun ló fà tẹ̀fẹ̀rẹ̀ táwọn ọmọ yẹn fi ń jẹ́wọ́ ẹ̀rí pé àwọn ọmọ yẹn jẹ́ kó wọ́n padà jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá pé wọ́n parọ́ fún àwọn ni pé United Nations ń wá àwọn kìnìkan that means àwọn fún ara wọn ti wá rí nísìnyí pé irọ́ ni wọ́n pa fún àwọn bọ̀ ó ti wá bọ́ because ẹni tí kò bá tún bá wọn dá sí tí wọ́n lè fi wọ́n lẹ̀ kèmínísì Nàìjíríà bọ̀ wà lóòótọ́ ṣùgbọ́n ní ìlágbára kankan ní Nàìjíríà ta ni mo mọ̀ tí mo fẹ́ pè ẹnìkan ṣoṣo tó tún lè bá wọn dá sí tèmi lè sọ pé mo fẹ́ sáré pè
lóòótọ́ mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo lè pè ní Nàìjíríà ṣùgbọ́n àwọn tá a mọ̀ yẹn wọn lẹ́nu ń bẹ̀. Ẹni tí wọ́n lè pè tó lè bá wọn dá sọ́rọ̀ yìí tó máa sáré fi àwọn ọmọ yẹn lẹ̀ ni bàbá wa Chief Sunday Igboho, bàbá wa Professor Banji Akintoye. Wọ́n mú àwọn ọ̀nà tó máa gbà tí wọ́n lè fi release àwọn ọmọ yẹn in the sense that tó bá bẹ̀rẹ̀ sí competition tó ń kọ gbogbo ẹ̀. But ṣé petition ṣe kọ sí irú ọ̀rọ̀ yìí in the first place? Ṣé petition ṣe kọ sí? Because it is a treason offence, not even treasonable felony, ọ̀tọ̀ ni treasonable felony. Eléyìí táwọn ṣe confirmed treason ni. Wọ́n dẹ̀ wà èmi kọ́ ní ilé ẹjọ́ but they are guilty. Torí pé kí ni gbogbo nǹkan tí wọ́n gbogbo ẹ̀sùn tí ìtọ́bi kàn wọ́n pẹ̀lú robbery gbogbo ẹ̀ ni wọ́n confirm pé wọ́n ṣe. Kó lè níbi kan ní mi kò lè sọ bóyá ọjà lóòótọ́. Radio to transmit live ẹ̀dẹ̀ lọ hijack ẹ̀. Imagine ìwé ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nǹkan tó ṣe dá sí. Èèyàn kò gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ jù, èèyàn gbọ́dọ̀ defend ìwé ọ̀rọ̀ yẹn jù. Wọ́n lè gbé olúwa ẹ̀ pé accomplice tàbí conspiracy. Oríṣiríṣi òfin ni wọ́n lè fi gbé ẹni tí ó bá ń support irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àyàfi tí Nigerian government bá kọ̀ wò pé àwọn ọmọ ìwọ̀n ọmọ kankan Dúpẹ́ Onítìrì ni ọ̀bà yìí jẹ́ kó yẹ jẹ́ ká lọ gbé ẹni tó tí wọ́n síta pé ignorant pé ibi ló ń pa àwọn ọmọ ìwọ̀n, and there is no ignorant in law. There is no ignorant in law. Ó wá ń dùn mí torí àwọn ẹ̀ ń fojoojúmọ́ sunkún tó ń rán àwọn èèyàn sáwà mídíà, but unfortunately we cannot do anything about it. Torí pé a kìlọ̀ fún wọn bá a ṣe ń sọ fẹ́yìn tẹ̀ wà nílé tẹ̀ ń wò mí báyìí, bá a ṣe ń pariwo fún yín nísìn bẹ́ẹ̀ náà la ṣe ń pariwo, a ti ń pariwo tipẹ́tipẹ́ pé àwọn pípù yìí set up ni wọ́n. Ṣèbọ̀ Ọlọ́run ló yọ Chief Sunday Igboho ní ọwọ́ Dúpẹ́ Onítìrì, Ọlọ́run ló yọ wọ́n. Ṣé bí gbogbo yín lẹ gbọ́ nígbà tí Dúpẹ́ Onítìrì tó ní kí bàbá wa Chief Sunday Igboho máa bọ̀ nílé pé kó máa bọ̀ ní Badagry kó wá declare Yorùbá nation. Gbogbo ara fetí ara wa gbọ́. Chief Sunday Igboho dẹ̀ ẹ́fà sọ ipá àwọn fẹ́ declare Yorùbá nation. Rally làwọn àwọn oníkà máa ṣe, rally la máa ṣe, nǹkan kan ló máa bí òmìnira. Kò sí pé kí ẹ̀bọ̀ nílé jáde kẹrẹ̀fẹ́ declare Yorùbá nation, that's madness. Nǹkan kan rally la máa ṣe, rally yẹn máa stand as awareness. Ẹ̀wọ́ everywhere bó ṣe mí tìtìtìtìtìtì ọ̀tìgbà tí ìyá olórí burúkú ìdé. Kí lẹ̀ ló fà tí ìyá ìfìdé ní pé tẹ́bá rántí wọ́n fi owó lọ bàbá wa Chief Sunday Igboho $500 billion as just an acceptance fees. Lẹ́yìn tí wọ́n reject owó yẹn wọ́n ní tó bá gbowó ìkóso ta fẹ́ fún ẹ̀rí o, lẹ́yìn tó bá gba $100 million yìí wà á ká máa wá fún ẹ ní open check kó kọ iye tó bá fẹ́ síbẹ̀, ìjọba ṣe tán àti san fún ẹ. Kò sọ pé ó ṣe Yorùbá nation, kò sọ̀rọ̀ tó dá nípa Buhari, pépà gbé náà gbogbo kìíní yóò kìí ṣe nǹkan tó rújú. Wọ́n tún promise wọn ní Minister of Peace, bó Chief Sunday Igboho yarí kanlẹ̀ fún láéláé kò jọ ń páwọn ò ṣe, páwọn ò dẹ̀ fẹ́ pé kọ́ fí àwọn lẹ̀ ó pé àwọn káwọn wà nù prison yìí ju káwọn gba owó ẹ̀jẹ̀ lọ. Ìgbà tó try gbogbo wọ́n tún wọ́n General Bọ́láńwà tí wọ́n wà ní prison nìsín, wọ́n tún wọ́n wá máa yẹn tún kó dọ́là wá ó fẹ́ wá fi tu bàbá wa Chief Sunday Igboho lójú. Ìgbòho jẹ́ kó lọ pé kó sí kúrò ní báyìí ẹ̀yàn mú alẹ́ Yorùbá yìí. Ìjà tí mò ń jà ṣé kò ń ṣe irú yí báyìí lẹ kó lìdí ẹ̀. Bàbá yẹn sọ̀rọ̀ pẹ̀lú omi ojú torí ìfẹ́ tó ní sílẹ̀ Yorùbá. Unfortunately ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pe àwọn ní bàbá tó ń pe àwọn ní aláfẹ̀yìntì gbogbo wọn politics ló ń play. Àfi bàbá wa kan ṣoṣo tí wọ́n dá dúró, bàbá wa emeritus professor, emeritus merited professor, èyí ni mo fún wọn ní title yẹn, emeritus merited yẹn ètò mo fún bàbá bàjẹ́ because that man is just too wonderful.
emeritus merited professor, Grand Commander, His Excellency Professor Adebanji Akitoye. Àwọn nìkan ni àgbà tó wà nílẹ̀ Yorùbá tó dúró tán pé sẹ́ẹ̀ kò jọ ibi tí Sunday bá wà ní màá wà ló fà tí bàbá èèyàn ṣe lè kúrò ní Kòtónú up till now ṣèbí Nàìjíríà là wá yìí ṣáwọn lè wá sí Nàìjíríà wọn lè wá sòyẹ́lẹ́ fi máa mọ̀ pé àwọn qualities kan wà téèyàn gbọ́dọ̀ wò fẹ́ tó bá jẹ́ leader. Ìwọ tó jẹ́ leader tó jẹ́ pé gbogbo àwọn tí ó ń tẹ̀lé ẹ kò sí ẹni tó mọ bí tó wà nù wọn, kò sí ẹni tó lè sọ pé òun fojú rí ẹ rí. Ní Saturday tó ń bọ̀ yìí nísìnyí ó ní program kan tá a fẹ́ ṣe ní Benin Republic tó máa fún àwọn èèyàn láwọ́ọ̀dù, which I'm one of the people tó wọ́n fẹ́ fún láwọ́ọ̀dù. Mo dẹ̀ rí kọ́mẹ̀ntì èèyàn kan níjẹta bóyá ẹnìyẹn ti gbọ́ pé àpò máa bí pé ẹ̀kọ́ fún láwọ́ọ̀dù kíníkan kọlọ́run lọ́ba tó yíyàn. Tẹ́mi bá sọ pé mi fẹ́ request fún award kí wá ní Kọ́láyọ ní Kóyìkì sọ. Kóyìkì tó yẹ pé from morning to morning tẹ bá jí lóru ẹ máa rí ikọ̀ ọmọ ìlọlá orí Kóyìkì tẹ máa rí wọn live, tẹ bá jí lálẹ́ ẹ máa rí wọn, tẹ bá jí lóru ẹ máa rí wọn. So ọlọ́run ọba á yọ gbogbo wa, ọlọ́run á dẹ̀ máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa. A sọ fún yín ẹ má tẹ̀lé Dúpẹ́ Onítìrì, ẹ fi tàwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n yìí fi kọ́gbọ́n. Ẹ jẹ́ n play fídíò àwọn ènìyàn fún yín kẹrin, mi kàn ní play sound. Ṣe ẹgbẹ́ imú wọn, wọ́n tún já wọn sí wòwò. Ṣe ẹgbẹ́ náà wọ́n bí ọmọ kókó, wọ́n náà wọ́n bí ọmọ kókó ni. Ṣẹ́rí yóò fẹ́ ṣòbẹ̀ yẹn wọ́n gba ṣòkòtò nídìí wọn, gbogbo nǹkan tó kó sára tí wọ́n ló gbà. Mo máa ń sọ fún yín pé téèyàn bá ṣògùn sára tó bá lò lọ́nà ètò ọwọ́ pálábá ẹ̀ máa ṣégi. Kódà ológun bọ̀ kò lẹ́nìtì tó bá lò sọ́nà tó tọ́ but tó bá lò lọ́nà tí ó tọ́ ewu ẹ̀ máa sùkò. Tí ó bá ṣe bẹ́ẹ̀ gbogbo wọn ṣé wọn la fẹ́ sọ kókùn tó wà lára wọn nǹkan fáàmù, but ìgbà tó yẹ pé wọ́n lù lọ́nà tí ó tọ́, wọ́n lù lọ́nà táwọn alálẹ̀gbò ò fọwọ́ sí. Báwo lẹ ṣe máa torí pé kèèyàn kan parọ́ fún yín torí owó ẹ wá ní ẹ fẹ́ dojú téèyàn kan? Gbogbo plan wọn ni pé táwọn gáìsì bá lọ tó bá jẹ lọ, tó bá ti wá jẹ lọ bẹ́ẹ̀ wọ́n wá sọ pé ṣèbí ẹni Sunday Igboho nìkan ló láyà ló ní kinní kan, ṣèbóhùn ni ẹnìkan ṣe kíníkan. Ẹ jẹ́ ká máa fi bẹ̀rù Ọlọ́run sí gbogbo nǹkan tí a bá ń ṣe. Bàbá wa ṣe Sunday Igboho wọn ọ̀rẹ́ anybody kí wọ́n tó jáde, wọ́n jáde ní gbogbo wa support wọn. Then ó jẹ́ kí ẹ̀yin tí ó jẹ́ kí Dúpẹ́ Onítìrì náà tó fẹ́ máa bá bàbá wa du ipò. Ọlọ́run ló fi ṣe Sunday Igboho sípò, kò kí ṣàwọn lọ fẹ́ra wọn sípò. So ìwọ náà tó bá mọ̀ pé láìkí ipò tí ṣe Sunday Igboho wà yẹn, ìwọ náà ṣiṣẹ́ níbẹ̀, bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀. Àwọn èèyàn ló máa fà ẹ́ lọ́wọ́ sókè, kò ń ṣèwọ ló máa fara ẹ lọ́wọ́ sókè. Tó bá fara ẹ lọ́wọ́ sókè o ò lè dé anywhere. Ṣùgbọ́n tó ń ṣiṣẹ́ tí wọ́n rí ẹ tó ń jáde gbogbo bó ṣe ń rán àwọn èèyàn níṣẹ́ tó ń ṣíwájú, kí irú amúlùdún rédíò tí wọ́n lọ àìdáàkì yẹn kò bọ́ síwájú kò síwájú. Kí ló tó bá ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó máa sọ pé ọ̀dàlẹ̀ àbí olóṣèlú ni ẹ́. Àwa tá à ń sọ pé olóṣèlú ní ègún kó máa rí pa máa dẹ̀ wálẹ̀, but òun tí àwọn èèyàn síwájú kò dẹ̀ bá wọn ṣe anything níbẹ̀. Kí ló expect? Ṣé o expect ká máa fọwọ́ pa ẹ́ ní orí ni? Kò possible. Fún ẹ̀yin ìyá àti bàbá wa tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ lè fà sẹ́yìn padà kí ẹ lè gbọ́ ogun nǹkan tí à ń sọ níbẹ̀ látìgbà tí a ti bẹ̀rẹ̀.
ojú agbó akóni gbé ọ̀dàlẹ̀ ẹjọ́ ẹ bá pín prógrámù kẹ́lẹ̀ bá wa subscribe to YouTube channel wa kẹ́lẹ̀ make sure pé kẹ́ bá wa subscribe kẹ́ tọ notification yín gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ ṣe lórí ẹ̀kẹ́ so that tá bá ti ń ṣe another program ẹ̀rí lè máa rí níbẹ̀ live and direct. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti lo eré wa síbi kíkí ó bá yín o kíkí ó dẹ̀ bá yín torí pé kí ni. Yorùbá ní sọ̀rọ̀ wọn. lásán bẹ́ẹ̀ wọn ò ní gbà ṣe wá ṣe Yorùbá. owó bàbá náà ìgbòho ṣá olómi lẹ́sẹ̀ ìgbòho ṣá ẹ̀wọ̀n tó Fúlàní èṣù táwọn ṣá ìgbòho ṣá a ní kéléwu ẹnẹwé so kálágùtàn lágùtàn so ojúlẹ̀kùn wọ́ ìrù lẹ́kùn lé. lónìí bàbá lórí kẹmẹ́ sọ̀rọ̀ lò àwọn ìràwọ̀ olúwa o àti wọ́n ìrọ̀gbà torí olúwa onílékè odò ṣìbàtà nílékè odò ṣé mọ̀ pé ọgọ́rùn-ún ọdún làjọ̀dá láàrin ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aláwọ̀ funfun ó sì ti pé nìyẹn Yorùbá ò ṣẹ̀rú mọ́ a ò ṣẹ̀rú mọ́ àbábẹ́ ìyẹ́wò ìgbọ̀n wọn ló sá ìgbọ̀n wọn ló sá níta ló sá ó tí bá níta ló sá ìgbọ̀n ló sá ó bàbá dábì ìgbòho sá ó máa fẹ́ lálẹ́ ta tẹ́mẹ́ta TV bàbá lẹ́gbàá ṣe mẹ́rin mi ká máa lọ pé gbòógì lẹ́dìyẹ́ ìtòkò ìmọ̀mọ̀ kò sí kọ̀ọ̀kan àti lọ àti bẹ̀rẹ̀ nígbà tí ká máa ṣe dé làwọn oníbà àwọn alọ́mọ ìràwọ̀ olúwa o àwọn alọ́mọ ìràwọ̀ olúwa o nílé bàbá Ẹ̀gbá nínú Ẹ̀gbá nínú Abẹ́òkúta làmì ṣe ti Sunday. Ẹ̀gbá nínú Abẹ́òkúta làmì ṣe ti Sunday. Àwọn aláwọ̀ Sunday Ìgbòho èèyàn máa ń bẹ̀rẹ̀ òdìgbà tó bá sọ mo mọ aláyọ̀bá òkè ẹsẹ̀lẹsẹ̀ ọ̀gá ọmọdé fún ọ̀gá ọmọdé fún ọ̀gá ọmọdé. a ní kélé wọ́n ní ìlú ẹ̀ṣọ́ kálágùn tọ́lágùtọ̀ só òtún lẹ́kùn bá òbí ìlú ẹ̀kùn lé. àní àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń ṣàmójútó ètò ọ̀rọ̀ Sunday sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. bí pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè bàbá kẹpẹ́ pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àní kẹpẹ́ èèyàn lórí ojú máa lò. ẹ̀yẹ onígbórí ìtẹ́ ó ṣàìsàn lálẹ́. ìgbà ẹ bàbá Ẹ̀gbá nígbòho Ẹ̀gbá ìyára láyé Yorùbá ìmùlẹ̀ Sunday mo kí ẹ máa ń bẹ̀yà. freedom fighter na ìbílẹ̀ àwọn homepage mo kí ẹ sáfẹ́lẹ́. ìgbà ẹ wọ́n kú ṣe mi ò pẹ̀lú gbogbo àwọn mẹ́gbà nínú ìràwọ̀ olúwa. a ní kéléwúrẹ́ léwúrẹ́ so kálágùn tọ́lágùtọ̀ so ojúlẹ̀kùn báwo ìlú lẹ́kùn lé. God bless you all. I love you all. ẹ ṣé mo dúpẹ́ gbọ́n èyí àti bàbá wa tẹ jókòó tẹ bá wa wò lẹ́ẹ̀kan sí fẹ́yìntì wá kó wà fúngbà àkọ́kọ́ orúkọ mi ni Williams Olúwatósìn Ọmọdúbí aka mass bearer for the bad leaders aka Alógún Màṣíkà. fẹ́yìntì bá fẹ́ gbé ìpolówó ọjà tó nítumọ̀ ìpolówó ọjà tó legit tẹ bá fẹ́ gbé fún mi tàbí tẹ ní information tàbí tẹ ní kọ̀kọ́ tẹ fẹ́ fi ṣọwọ́ sí wa kẹ́lẹ̀ fún wa sórí super sticker tàbí kẹ́kẹ́ wa sórí 08176034216 08176034216 WhatsApp number ni. God bless you all. We love you all. Yorùbá nation no going.